A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Mínísítà agbèfọ́ba àná fún ìpínlẹ̀ Musiliu Ọbaníkòró ti ṣàlàyé fún ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lánàá bí àwọn ṣe gbé owó fún gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe láti fi ṣe àtìlẹ́yìn fún ìdìbò rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọbaníkòró, ó ní àìlè fi àpọ̀jù owó ránṣẹ́ láti ilé-ìfowópamọ́ Diamond Bank ìgbà náà ni ó mú wọn lo ọkọ̀ òfurufú gbé owó yìí lọ. Fáyọ̀ṣe àti iléeṣẹ́ Spotless Investment Limited ni wọ́n jọ ń jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó méjì tó ní í ṣe pẹ̀lú owó jíjí tí iye rẹ̀ tó n6.9 billion. Agbẹjọ́rò fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC, Agbamòfin Wahab Shittu ni ó ṣàlàyé wípé Ọbaníkòró ní owó ọ̀hún wá láti ọ̀dọ̀ olùbádámọ̀ràn fún ìjọba àpapọ̀, former National Security Adviser ajagun-fẹ̀yìntì Sambo Dasuki. Ó fi kún un wípé òun nìkan ni ó lè ṣàlàyé orísun owó ọ̀hún. Ọbaníkòró ní òun kàn gbọ́ lẹ́nu Dasuki nígbà tí ó sọ wípé wọ́n ti san owó ọ̀hún sí inú àpò ìkówósí Silver McNamara Limited. Ó ní òun jẹ́ mínísítà lábẹ́ ìṣèjọba ààrẹ Goodluck Jonathan ní ọdún 2014. Láàárín ọdún 2014 ni wọ́n fi ṣe alámòjútó ìdìbò ìpínlẹ̀ Èkìtì. Ìdìbò kù péréte ni Ọbaníkòró gba ìpè láti ọ̀dọ̀ Fáyọ̀ṣe tí ó ń béèrè bóyá ó bá òun gba ìfiránṣẹ́ láti ọ̀dọ̀ NSA. Ọbaníkòró tẹ̀síwájú wípé lẹ́yìn èyí ni òun kàn sí NSA kí ó tó wá san n2.2 billion sí àpò Silver McNamara Limited. Ó ní ọ̀dọ̀ NSA ni owó yìí ti wá, òun nìkan ni ó lè ṣàlàyé orísun owó. Ọbaníkòró yọ̀ǹda owó yìí fún agbélé kí ó lọ jábọ̀ rẹ̀ fún Fáyọ̀ṣe. Ó ní òun kò mú owó tàbí n19 million kankan gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn orí ẹ̀rọ ayélujára ṣe ń gbé ipò yìí ẹnu. Ó ní wọ́n kọ́kọ́ ṣí ibi ìfowópamọ́sí Silver McNamara láti fi gbógun ti ìwà àwọn adàlúrú ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn èyí ni wọ́n lò ó láti fi pín owó ká fún ètò ìdìbò. Lẹ́yìn tí wọ́n gbọ́ gbogbo atótónu Ọbaníkòró ni adájọ́ Nnamdi Dingba sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 27 oṣù kejì ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abíọ́dún Alámùtù fìdí ẹ̀ múlẹ̀ lálẹ́ àná wípé lóòótọ́ ni wọ́n pa Táíwò Oyèkánmi tí í ṣe adarí ìṣúná owó fún ọ́fíìsì gómìnà Dàpọ̀ Abíọ́dún ní Òkè-Mọ́sàn, ìlú Abẹ́òkúta. Alámùtù sọ fún akọ̀ròyìn wípé wọ́n yìnbọn pa Oyèkánmi nígbà tí ó ń padà bọ̀ láti ilé ìfowópamọ́ pẹ̀lú ọkọ̀ bullion van tí ó lọ fi gba owó fún ìpínlẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní orí afárá NNPC nítòsí Kútọ̀, ìlú Abẹ́òkúta. Wọ́n gbé Oyèkánmi dìgbàdìgbà re ilé ìwòsàn Ìjàyè níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti dolóògbé. Kọmíṣánná ọlọ́pàá tẹ̀síwájú sí i wípé Oyèkánmi pẹ̀lú àwọn méjì mìíràn ni wọ́n jọ lọ ilé ìfowópamọ́ Fidelity. Ó yẹ kí ọlọ́pàá tẹ̀lé wọn, ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíràn kò lè tẹ̀lé wọn nítorí wọ́n fún un ní ààyè àti rìnrìn àjò. Lẹ́yìn tí wọ́n gba owó tán ní ilé ìfowópamọ́ tí wọ́n ń padà bọ̀ ní ọkọ̀ kan rẹ́bùrú wọn lórí afárá. Àwọn 5 inú ọkọ̀ yìí sọ̀kalẹ̀ yìnbọn fún Oyèkánmi. Lẹ́yìn èyí ni wọ́n yọ sledgehammer jáde láti fi fọ́ ibi kọ́kọ́rọ́ ọkọ̀ tí wọ́n gbé owó sí, tí wọ́n sì jí owó náà gbé lọ. Dẹ́rẹ́bà ọkọ̀ ní òun tẹ̀lé wọn dé Conference Hotel kí wọ́n tó pòórá mọ́ òun lójú. Alámùtù ní òun ti béèrè fún àkàálẹ̀ CCTV láti ọ̀dọ̀ ilé ìfowópamọ́ láti lè ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí. Ó ní òun ti kàn sí ìpínlẹ̀ Èkó àti agbègbè iléeṣẹ́ ọlọ́pàá láti dínà mọ́ gbogbo àbájáde ẹnu ibodè ìpínlẹ̀. Ó ní àwọn ń gbìyànjú àti ṣe ìdánimọ̀ wọn nítorí 5 ni wọ́n pẹ̀lú aṣọ ìbojú. Gómìnà Abíọ́dún nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà Lékan Adéníran ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ìyàlẹ́nu ńlá bí ó ti pè fún àdúrà fún ẹbí olóògbé adarí. Ó ní ó jẹ́ àjálù ńlá láti pàdánù irúfẹ́ òṣìṣẹ́ olóòótọ́ tó ní ìfọkànsìn
tí ó tún jára mọ́ṣẹ́ bíi ti Oyèkánmi. Gómìnà ní àwọn wọ̀nyí ti ṣekú pa oorun, kò sí oorun fún wọn mọ́ nítorí wọ́n á fín wọn jáde níbikíbi tí wọ́n bá sá pamọ́ sí. Ó ní òun ti darí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti tètè fín wọn jáde kí wọ́n sì fojú winá òfin. Ó wáá fi dá gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn lójú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní wáyé mọ́, bí ó ti gbàdúrà kí Ọlọ́run tẹ́ olóògbé sáfẹ́fẹ́ rere kí ó sì rẹ àwọn ẹbí rẹ̀ lẹ́kún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti parí gbogbo ètò láti yọ̀ǹda 20,000 àpò ìrẹsì mìíràn fún pínpín sí ọjà tí wọ́n ti là kalẹ̀ káàkiri fún àsìkò ọdún oṣù Kejìlá. Ìjọba ní síwájú àkókò yìí ni wọ́n ti yọ̀ǹda 20,000 àpò ìrẹsì nínú oṣù Kọkànlá. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Babájídé Sanwó-Olú lórí ètò ọ̀gbìn, Dókítà Olúwarótìmí Fáṣọlá ni ó sọ eléyìí lánàá níbi àbẹ̀wò sí iléeṣẹ́ ìrẹsì Lagos Rice Mill tí ó wà ní Ìmọ̀ta, Ìkòròdú fún ìgbáradì ọdún. Lagos Rice Mill yìí jẹ́ iṣẹ́ ọ̀gbìn tí ó wà lórí ilẹ̀ éékà 8.5 hectares ní Ìmọ̀ta, agbègbè ìlú Ìkòròdú. Ọdún 2021 ni wọ́n kọ́ ọ tí wọ́n sì ń retí kí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu ní sáà àkọ́kọ́ ọdún 2023. Bákan náà ni kọmíṣánná fún iṣẹ́ ọ̀gbìn Abísọ́lá Olùsànyà náà sọ àsọdájú wípé ibi ìpèsè ìrẹsì yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkó àti Lagos Commodities and Futures Exchange ni wọ́n jọ panupọ̀ buwọ́wọ́ lu ìwé láti pèsè $216 million láti ọ̀dọ̀ àwọn olókoòwò fún ìgbéǹde Lagos Rice Mill, ṣùgbọ́n ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé $300 bílíọ̀nù $300 billion ni wọ́n ti ná láti fi kọ́ iléeṣẹ́ yìí. Ìbẹ̀rẹ̀ ọdún 2023 ni ààrẹ àná Muhammadu Buhari wá ṣe ìṣíde iléeṣẹ́ yìí bí orílẹ̀-èdè ṣe ní èròǹgbà àti ní ànító àti àníṣẹ́kù ìrẹsì. Iléeṣẹ́ ìrẹsì ìgbàlódé tí ó jẹ́ èyí tí ó tóbi jù ní ilẹ̀ Áfíríkà àti ipò kẹta lágbàáyé yìí ní agbára láti pèsè 32 metric tons láàárín wákàtí kan tí ó sì lè ṣe ìpamọ́ 40,000 tons. Iléeṣẹ́ Vanguard Rice Limited ni ó ń ṣe alámòjútó Lagos Rice Mill tí wọ́n sì nírètí wípé yóò pèsè 2.5 million 50 kìlógíráàmù àpò ìrẹsì lọ́dún lábẹ́ orúkọ Èkó Rice. Gẹ́gẹ́ bí ìwádìí, ìpínlẹ̀ Èkó ni ó ń jẹ ìrẹsì jù lórílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Èkó ń jẹ tó 40 mílíọ̀nù àpò ìrẹsì lọ́dún. Ó ní ìdá 10 nínú ọgọ́rùn-ún 10% tí ará Èkó ń jẹ ní iléeṣẹ́ ń pèsè. Àwọn sì ní ìrètí láti lọ sókè sí ìdá 20 nínú ọgọ́rùn-ún 20%, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìdá 10 ni agbára ká. Ìdí nìyí tí wọn kò lè fi pín ìrẹsì sí gbogbo ọjà. Àwọn ọjà bíi Ìkòròdú, Dálékọ́, Kétu, Ìmọ̀ta ni wọ́n ti lè rí àwọn ìrẹsì yìí rà. Iye owó 50 kìlógíráàmù àpò ìrẹsì yóò jẹ́ 43,000 naira nígbà tí ìlàjì rẹ̀ tí í ṣe 25 kìlógíráàmù yóò jẹ́ 22,000 naira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó Lagos University Teaching Hospital LUTH ti wọ́ọ̀dù 5 pa látàrí wípé kò sí òṣìṣẹ́. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ìlera ní ìpínlẹ̀ Èkó ni ó ṣe àfihàn yìí. Wọ́n ní bí àwọn dókítà àti nọ́ọ̀sì ṣe ń jápa kúrò lórílẹ̀-èdè lọ ilẹ̀ òkèèrè ni ó ń ṣe àkóbá fún ètò ìlera orílẹ̀-èdè. Alága ìgbìmọ̀ Honorable Amos Magaji nígbà tí ó ń sọ̀rọ̀ sọ wípé ipò yìí jẹ́ èyí tí ó ń kọni lóminú bí ó ti sọ wípé ẹ̀ka aṣòfin gbìyànjú àti gbégi dínà iye èrò tí ó ń rìnrìn àjò lọ òkè òkun fún àmójútó àìlera. Ó ní àwọn ń gbìyànjú àti mójútó ọ̀rọ̀ jápa, ṣùgbọ́n Permanent Secretary fún Lagos State Primary Health Care Board, Dókítà Ibrahim Mustapha ti ṣe ìkéde èròǹgbà wọn àti gba àwọn onímọ̀ ìṣègùn òyìnbó kí wọ́n sì ṣe àtúnṣe ohun èlò tí yóò mú ìdàgbàsókè bá ètò ìlera ará ìlú ní ilé ìwòsàn kéréje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti bu ọwọ́ lu ẹgbẹ̀rún 15 àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ àti òṣìṣẹ́-fẹ̀yìntì ní ìpínlẹ̀ láti fi mú àdínkù bá ìṣòro àyọkúrò ìrànwọ́ epo. Gómìnà ní èyí jẹ́ lára ìlérí rẹ̀ fún àwọn òṣìṣẹ́ àti ìgbáyé-gbádùn wọn. Ó ní díẹ̀díẹ̀ lòun yóò máa mú àwọn ìlérí yìí ṣẹ. Agbẹnusọ fún gómìnà Mallam Ọláwálé Rasheed ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde sákúlà tí wọ́n fi ránṣẹ́ sí Ministry of Human Resources and Capacity Building tí ó ṣe àfihàn wípé àwọn òṣìṣẹ́ yóò gba àlékún owó ẹgbẹ̀rún 15 náírà nígbà tí àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì yóò gba ẹgbẹ̀rún 10 náírà. Sákúlà tí Permanent Secretary Sunday Olúgbénga Fádélé bu ọwọ́ lù ni ó ṣàlàyé wípé owó yìí yóò wà ní sísan fún oṣù 6 bẹ̀rẹ̀ láti oṣù Kejìlá ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan adarí gbogbogbò fún àjọ alámòójútó ìwé ìrìnnà Nigeria Immigration Service (NIS) Wúràọlá Adépọ̀jù tí ó ti ń ṣe adelé láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Adépọ̀jù sọ èyí níbi ìtòlẹ́sẹ̀ pàréèdì tí ó wáyé lánàá wípé Ààrẹ Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti di adarí pátápátá. Ó ní ayẹyẹ ìṣelóge yóò wáyé láìpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ NIS ni wọ́n gba ìgbélárugẹ. Ó wá gbàdúrà fún àwọn òṣìṣẹ́ tí ó dolóògbé ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́nu iṣẹ́ wípé kí ẹ̀mí wọn sùn re. Ó ní àwọn tí ń ṣe ètò owó láti fi ṣe ìtọ́jú àwọn ẹbí wọn. Bákan náà ni àwọn rí ìlọ́wọ́sí láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ NIS àti àwọn tí ọ̀rọ̀ kàn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní lọ́kàn láti gba àwọn opó wọn síṣẹ́ NIS bí wọ́n bá pegedé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.